Fún volume there. أعوذ بالله من الشيطان الرجيم. بمثل ده سلوه تقولي سلوه قيوم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. مالك يوم الدين إياك. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. عزا تكون له من قد يزون بني سيرا وعلانيا. بسم الله الرحمن الرحيم. عزا تكون له من قد يزون بني ليلا نهارا. بسم الله الرحمن الرحيم. عزا تكون له من قد يزون بني جمعا فرادا. بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا يضر ما اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. نجني نجني إلهي من كل كيد عدو ومن كل شر نبيب ومن كل شر الزمان. نجني نجنا إلهي من كل كيد عدو ومن كل شر نبيب ومن كل شر الزمان. نجني نجنا إلهي من كل كيد عدو ومن كل شر نبيب ومن كل شر الزمان. نجني نجني إلهي من كل كيد عدو ومن كل شر نبيب ومن كل شر الزمان. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. Yeah, quick one. Yeah, today is on the 21st of February 2026. Ó jẹ́ on the 4th of Ramadan. Àwẹ̀ náà lọ wẹ́rẹ́ àwẹ̀ náà lọ nìyẹn. Àbẹ̀lọ́hun ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ní k'Ọlọ́hun jẹ́ kó ṣíkà àwẹ̀ náà. Quick one, mo kàn fẹ́ sáré sọ one or two things. Gbogbo wa náà la rí pé àwọn àfáà ti ń ṣe wá ní àǹfààní tó pọ̀ nínú Ramadan yìí. Mo dẹ̀ fẹ́ kó yé wa pé inú oṣù Ramadan yìí oníkálukú náà láti fi gbìyànjú síwájú Ọlọ́run tó pọ̀. Kọ́lọ́run má ṣàlàyé gbà ní ìbádà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ṣùgbọ́n nǹkan tó mọ̀ kàn sáré fẹ́ yanjú láàrin bí ìṣẹ́jú díẹ̀ torí pé a tó máa lọ jọ́yìn Baba Lágége ń sìn. Gbogbo ẹni tí ó bá mí sí Baba Lágége, ohun tó ṣe ló fò òkèrè. Ẹ bá ti lè mí sí Baba Lágége lásìkò tá a wà yìí, ohun tó ṣe ló fò òkèrè o. Àlèyàn kan gbọ́dọ̀ mí sí program Baba Lágége. Sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú bíi tí ò ní pọ̀. Mo kàn rí àwọn fídíò kan, kódà mo ṣe wà lórí bẹ́ẹ̀dì ńsìn náà ni mo tún wá rí. Mo rò pé ọ̀rọ̀ onílé kọ́yìn bá ń slow kí ni ẹ̀ sílẹ̀. Mo rí pé ọ̀rọ̀ onílé ibi ìjọba dé báyìí náà ni kíyàn ti máa sọ. Ìtì máa ní mo fi ń dúró pé kí Baba Lágége kan bẹ̀rẹ̀ prógrámù yẹn kó wọ́n má lọ gbé mi lọ. Ẹ̀yẹn sáré tan kámẹ́rà kémi náà sáré pé àwọn èèyàn kí n sáré lọ síbi ọ̀rọ̀ tí mo fẹ́ lọ yẹn. Torí ẹni Saturday ó yẹ ká ti bọ́ sí gbòòrò, ṣùgbọ́n tó bọ́ sí ẹni Saturday à ń láti sinmi díẹ̀ ńlé kó tó di pé a tún bọ́ sí gbòòrò ká tó
bẹ̀rẹ̀ sí ní wá nǹkan tá a máa jẹ kọ́lọ́ má jà pàdé ohun tó máa jẹ wá. Mo pé wọn bá àsìkò yẹn kí mi náà sáré fi deliver message tí mo rí. Kí dẹ̀ nìkan tí mo rí ni wípé mo rí pé àwọn ẹlẹ́bọ, àwọn tí wọn kì í ṣe mùsùlùmí, mo rí àwọn fídíò oríṣiríṣi tí wọ́n ń ṣe tí wọ́n ń sọ nípa àwẹ̀ àwa mùsùlùmí. Pàápàá jùlọ mo rí fídíò boy kan tí Abdulaziz yẹn, ṣe ti rí, kò sínú àìdíà tèmi kí n máa wá sọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ àbí kí n máa ní mò ń àtáàkì àwọn ẹlẹ́bọ, torí Kùránì wa ti jẹ́ ká mọ̀ wípé ká má lọ bá wọn, ká má lọ bú wọn, ká má lọ bú Ọlọ́run wọn, káwọn náà má padà wá máa bú Ọlọ́run wa, torí pé wọn ò ní mọ̀ ń pa Ọlọ́run wa. Kùránì wa ti jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n nítorí pé àwa mùsùlùmí kan a kì í gbọ́ràn, àwa la máa ń lọ tọ̀ wọn. Ó dẹ̀ ti rí Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn tí wọ́n lè máa fi polówó ọjà. Kíní kan tí mo mọ̀ ní pé ẹnìkan ò lè fẹ́ nìkan mọ̀nà àfẹni tó bá tọ́lọ́run bá fi mọ̀nà. Bákan náà ẹni tó bá dẹ̀ ti ṣìnà kékeré, Ọlọ́run nìkan lọ́ba tó lè fi mọ̀nà. Tó já sí pé gbogbo ohun tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ, èmi kì í lè rí mi lórí platform wọn pé mo wá ń bá wọn dragi. Kódà gbogbo àwọn tó máa ń lọ sórí TikTok tí bá di kọjá ń bẹ̀, tí bá ti rí wọn báyìí, èmi máa ń kó lára wọn ní mi tiẹ̀ ní interest gbogbo tó bá jọ mọ́ ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ. Wọn ò bá bú ànábì, wọn ò bá bú kíní tí gbogbo wọn bú ànábì kíní kan rìn. Ebú òṣò. Ànábì ti kọjá, ànábì ti di worldwide. Kò sí wọ́n ṣe lè bú ànábì tó. Ojoojúmọ́ lọ́lọ́run ní kí ìfẹ́ ànábì máa gbilẹ̀ sí lọ́kàn àwọn ènìyàn. Kò dẹ̀ tí bọ́yẹ̀ máa sọ̀rọ̀ pé ẹ má ṣe ájì, ẹ má ṣe úmúrà tó, ojoojúmọ́ ni úmúrà ń kún. Ó túmọ̀ sí pé ìbàjẹ́ èèyàn kò dáṣẹ́ kò dá ń tọ́lọ́run ṣe dúró. Iṣẹ́ Ọlọ́run tẹ̀síwájú nínú Islam. Ṣùgbọ́n nínú àwẹ̀ tá a wà yìí, Allahu Akbar. Nínú àwẹ̀ tá a wà yìí mo kàn rí pé wọ́n try láti máa sọ àwọn nǹkan kan nípa wípé àwẹ̀ mùsùlùmí o, wọ́n fi bí para wọn ní o, ẹ má gbàwẹ̀ o, ẹ má gbàwẹ̀ mùsùlùmí yẹn o, wọ́n fi bí para wọn ní o. Ṣé wàá rí kinní kan ní mo kàn fẹ́ pé àwa mùsùlùmí sí, tí làákàyè tèmi lọ síbẹ̀. Ẹ mọ̀ pé bí mi ṣe máa ń ronú yàtọ̀. Òun ni wípé ṣé tí rí àwẹ̀ gbígbà tá à ń gbà yìí, àwẹ̀ tá à ń gbà yìí, àwẹ̀ yóò sí fún gbogbo èèyàn o. Kò ń ṣe gbogbo èèyàn pátápátá lọ́lọ́run ní kó gbàwẹ̀ o. Àléwòye, you are welcome. Gbogbo èèyàn pátápátá kọ́ lọ́lọ́run ní kó gbàwẹ̀ o. Gbogbo wa pátápátá kọ́ lọ́lọ́run ní ká gbàwẹ̀ o. Ṣẹ̀dẹ̀ rí Ọlọ́run mọ ọ̀rọ̀ sọ, àwa la máa ń gbàgbé àmọ̀rọ̀ gbọ́ tó. Tó wọ́n lọ́pọ̀ lọ́mọ àwọn àfáà náà tó ń fún wọn lésì pé ẹ má sọ pé àwẹ̀ à ń fi bí para wọn o kíní. Òótọ́ ni pé táwọn kan bá gba àwẹ̀, ibi náà fi ń para wọn lóòótọ́ o. Mo dẹ̀ máa prove ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì Muhammad o. Gbogbo èèyàn kọ́ Ọlọ́run ní kó gba àwẹ̀ o. So that ẹ bá rà àwọn ẹlẹ́bọ tó bá bọ́ta lé ni pé àwẹ̀ ò kì í ṣọ̀ranyàn, lóòótọ́ ni kò kì í ṣọ̀ranyàn fẹ́ni tí ò ń ṣe mùmìnì. Lóòótọ́ ni pé àwẹ̀ ò kì í ṣe ọ̀ranyàn fẹ́ni tí ò ń ṣe mùmìnì. Ẹ rí i pé ìgbà tí Ọlọ́run fẹ́ júwe ọ̀rọ̀ àwẹ̀ fún wa ní àyà ẹyọ kan yẹn náà tí gbogbo wa ti mọ̀. Àyà ẹyọ kan tí gbogbo ayé ti mọ̀ yẹn náà ni wípé
bada izi aza wa basmala ọlọ́run ní yá àyúwà lẹ́dínà àmọ̀nú ẹ rí i pé yá àyúwà lẹ́dínà àmọ̀nú lọ́lọ́run wí. There was a time tọ́lọ́run wà tó bá fẹ́ tọ́lọ́run wá fi ń bá wa sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ nínú Quran. ọ̀tọ̀ ni yá àyúwà nurse. Gbogbo ohun tó bá ní í ṣe pẹ̀lú gbogbo èèyàn mùsùlùmí ni o kì í ṣe mùsùlùmí ni o gbogbo ohun tó bá ní í ṣe pẹ̀lú gbogbo ayé tọ́lọ́run bá fẹ́ sọ ọlọ́run á ní yá àyúwà nurse. Gbogbo ayé lọ́lọ́run fẹ́ bá sọ̀rọ̀ gbogbo ayé nìyẹn. Ẹ dẹ̀ pé àpẹẹrẹ bẹ́ẹ̀ lọ́lọ́run lò ní Kùránì bí kọ́ pé yá àyúwà nurse inna alákínákún min dákàrí wà ń va wọ́jà alínákún ṣòwò bá ní wákọ̀ bá ìlàlẹ́ tàrọ́fù inna akramakum inda Allahi atqakum. Yá àyúwà nurse tọ́lọ́run lò ń bẹ́ẹ̀ gbogbo ayé lọ́lọ́run fẹ́ bá sọ̀rọ̀ àtọkùnrin àti mùsùlùmí àtẹni tó ṣe mùsùlùmí sọ kọ́ yìí stop it. Má shake bed mọ́ mi lára náà what's wrong with you? Ọlọ́run ní yá àyúwà nurse mú kó gbogbo ayé gbogbo èèyàn lọ́run pè gbogbo èèyàn lọ́run pè bẹ́ẹ̀. Ó ní inna alákínákún min dákàrí àwọn ọ̀zà. Ọlọ́run ní mo dá yín lákọ mo dá yín lábo wájà alínákún ṣu'uban. Mo wá dá yín ní ẹ̀yà oríṣiríṣi ẹ̀yà Haúsá wà ẹ̀yà Fúlàní wà ẹ̀yà Yorùbá wà ẹ̀yà Ìgbò wà ẹ̀yà Akátá wà ẹ̀yà oríṣiríṣi tá bá tún dé ìlú òyìnbó oríṣiríṣi ẹ̀yà wà àwọn ẹ̀yà India wà àwọn ẹ̀yà gbogbo oríṣiríṣi. Ọlọ́run ni mo wá dá yín ní ẹ̀yà oríṣiríṣi lítàráfù. Ọlọ́run nítorí kí ni kẹ́ lè máa gbàbì kan mọ́ra yín. Tàráfù yẹn àwọn èèyàn ò gbọ́ yé ń jọ́ tọ́lọ́run sọ ìgbà tí social media dé la tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yẹn yé torí pé kò sí tó bá ń ṣẹlẹ̀ nínú ayé a máa tú ọ̀rọ̀ Ọlọ́run ni wa fi kulli shay'in lahu ayatun. Gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ nínú ayé yóò máa padà sọ́dọ̀ Ọlọ́run ní tẹ̀dúlù àlá àná wá ìdán yóò máa júwe tọ́lọ́run ti sọ fún wa nínú Kùránì ni. Ọlọ́run ní lítà ráfù kẹ́lẹ̀ máa mọ́ra yín ìgbà tí mídíà wa dé láwárí pé ẹ̀ẹ́dì pé táwùsá bá ń sọ̀rọ̀ a máa rí lórí social media tí Ìgbò bá ń sọ̀rọ̀ a máa rí tí Yorùbá bá ń sọ̀rọ̀ a máa rí gbégùn bá ń sọ̀rọ̀ a máa rí bí gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ lítà ráfù ọ̀pọ̀lọpọ̀ èèyàn orí mídíà náà ti pàdé. Ọlọ́run ti pé ohun tó ní í ṣe pẹ̀lú gbogbo ayé ló fẹ́ sọ ń pa ẹ̀ ó wá ní bẹ́ẹ̀ wá ṣe ń pàdé ara yín yẹn o inna akramakum inda Allahi atqakum. Ẹni tó fi ń da jù tó fi ń nóore jù wájú èmi Ọlọ́run lẹ́ni tó bá bẹ̀rù Ọlọ́run kọ́rọ̀ má pọ̀ lórí yẹn mo kàn fi yẹn ṣe ọ̀rọ̀ gbogbo ayé ni. Bọ́lọ́ bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ àwọn kèfèrí Ọlọ́run tù mú yá ayyuhal kafirun kúlí yá ayyuhal kafirun. Gbàtọ́ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ àwọn kèfèrí Ọlọ́run sọ fún Ànábì pé Ọlọ́run bá mi sọ fún wọn kúlí bá mi sọ fún yá ayyuhal kafirun náà Ọlọ́run fẹ́ bá àwọn kèfèrí sọ nìyẹn. Àwọn kèfèrí Ọlọ́run fẹ́ bá sọ wọn ní ọlọ́kúlá yá alikafirun lá àbúdù máa ń tá àbùdù náà. Ẹ má àwọn òní sìn tẹ̀yìn sìn èyí ni ẹ má sìn táwa náà ń sìn. Ọlọ́run sọ̀rọ̀ kèfèrí ń bẹ̀ yẹn ibẹ̀ lọ́run sọ pé lákún dìníkún wàlìyẹ̀ dínì níparí ayé yẹn pé ẹ ṣe ti yín káwa náà ṣe tiwa so that kèfèrí lọ́lọ́run bá sọ̀rọ̀ ń bẹ̀ so that ẹ̀sìn wa ẹ̀sìn mùsùlùmí inú kọ̀wá ìdùlù ìsìláàmù òun wà ní ààwẹ̀ wà. Ẹni pọ́lọ́run ti sọ pé ní yá ayọ́ àlìkáfìrú náà kúrú yá ayọ́ àlìkáfìrú náà sọ fún àwọn kèfèrí pé lákún dìníkún wálíyẹ̀ dínì ẹ̀yin ò ní ẹ̀tọ́ kèfèrí ò ní ẹ̀tọ́ kó gba àwẹ̀. Àwọn ẹlẹ́bọ ò ní ẹ̀tọ́ kó gba àwẹ̀ ẹlẹ́bọ tó bá gba àwẹ̀ ń febi para ẹ̀ ní. Kírísítẹ́nì tó bá ń gba àwẹ̀ ń febi para ẹ̀ ní. Torí kó tó kan àwẹ̀ nínú ìsìláàmù wa òpó márùn ló gbé ìsìláàmù tiwa dúró. Òpó márùn ló gbé ìsìláàmù tiwa dúró. Kó tó kan àwẹ̀ òun láti kọ́kọ́ ní ìgbàgbọ́ nínú òpó kìíní tó jẹ́ pé ṣahadatu Allah ilaha illallah wa anna muhammadan rasulullah. O gbọ́dọ̀ kọ́kọ́ ní ìgbàgbọ́ sí Ọlọ́run táwa ń sìn tó ń ṣe ọba Allah pé ẹyọ kan ni. Májẹ̀mú àkọ́kọ́ fẹ́ni tó bá máa gba àwẹ̀ nìyẹn.
lọ́lọ́run sọ pé ẹni tó bá fẹ́ gba àwẹ̀ o àlẹ́dínà yóò àlẹ́dínà àmọ̀nú ẹni tó ní ìgbàgbọ́ tó wà believe ẹni tó ń jẹ́ ọlọ́run. Ìwọ tí ò bá ti believe ọlọ́run tó bá ń gba àwẹ̀ ó kàn ń febi parẹ́ ẹni. Sọ táwọn kèfèrí bá sọ pé àwẹ̀ ń ṣọ̀ranyàn kò ń ṣọ̀ranyàn fẹ́ni tí ò ní ìgbàgbọ́ nínú ọlọ́run. Àwẹ̀ ò kì í ṣọ̀ranyàn fẹ́ni tí ò ní ìgbàgbọ́ nínú ọlọ́run. Àwẹ̀ ìsìláàmù tá à ń gbà yìí inú òpó ẹ̀sìn ìsìláàmù ni àwẹ̀ wà. Ó ní láti kọ́kọ́ gbà pé ashhadu an la ilaha illallah ọ̀kan ṣoṣo ni ọlọ́run wa anna muhammadan rasulullah. Ó dẹ̀ láti gbà wípé ànábì muhammad òjíṣẹ́ ọlọ́run ni. Ẹlẹ́ẹ̀kejì wa aqimu ssalat. Kó tó ní òun gbà àwẹ̀ wa aqimu ssalat òun láti máa kírun wákàtí 5. Ibẹ̀ ló ti kọ́ mùsùlùmí míì tí ò kí ń ṣe mùmínì. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó ń gba àwẹ̀ léni náà kò ní àwẹ̀. Ọlọ́run kò ṣọ̀ranyàn fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí míì torí pé mùsùlùmí ní ẹ́ lóòótọ́ ṣùgbọ́n ò sí nínú ẹni tọ́lọ́run pè yá ayyuhalladhina amanu. Àwọn àmọ̀nú lọ́lọ́run pè kókó gba àwẹ̀. Ẹgbẹ́ ọlọ́run ní yá ayyuhalladhina amanu. Mùsùlùmí tí ò bá máa kírun wákàtí 5 kí àwẹ̀ tó dé ò sí nínú ẹni tọ́lọ́run ní kó gba àwẹ̀ ò sí nínú wa. Èmi á bá yín sòótọ́ ọ̀rọ̀. Òun gbàwẹ̀ fọ́lọ́run àsọ́ọ̀mù ilé ọlọ́run ló ní àwẹ̀ lóòótọ́ wàhánà ájírù bíi òun ló máa sọ ẹ̀sùn àwẹ̀. Ṣùgbọ́n kó tó sùn ẹ̀sùn àwẹ̀ ó ní májẹ̀mú ní ṣáríìtù. Gbogbo èèyàn kọ́lọ́run kó gba àwẹ̀. Ọlọ́run ò pé yá àyúwà náà sùn níbi àwẹ̀. Ọlọ́run ní yá àyúwà lẹ̀dínà àmọ̀nú. Ẹ̀yin tẹ́ ní ìgbàgbọ́ sí èmi ọlọ́run ẹni tó bá ní belief. Gbogbo ẹni tó bá ní belief sọlọ́run lọ́lọ́run ni kó gba àwẹ̀. So that ọlọ́run ní yá àyúwà lẹ̀dínà kùtìbà àlékún síyàm kataban kùtìbàn ó dé ọ̀ranyàn fún yín o àlékún síyàm kama kùtìbà alàlẹ̀dínà min qablikum la'allakum tattaqun. Ó túmọ̀ sí wípé ọlọ́run ní ẹ̀yin tí mo ní kẹ́ gbà àwẹ̀ tó jẹ́ pé onígbàgbọ́ òdodo tẹ́ believe tẹ́ fọ́ fún èmi ọlọ́run tẹ́ doubt èmi ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tó ṣíwájú yín náà tí wọ́n ṣe gba àwẹ̀ tí wọ́n doubt ọlọ́run. Gbogbo èèyàn kọ́ ló ń gba àwẹ̀ o. Gbogbo èèyàn kọ́ o. Èèyàn tí ò bá doubt ọlọ́run lọ́lọ́run kó gba àwẹ̀ o. La'allakum tattaqun. Bóyá tún níbẹ̀rù ọlọ́run sí i. Ọlọ́run fẹ́ fi build ìmánì wa torí pé ohun tó wà níbi ká gba àwẹ̀ ẹni tí ò bá bẹ̀rù ọlọ́run kò lè gba àwẹ̀. Pàápàá jùlọ wa ta wà nílùú òyìnbó ẹni bá wà nílùú òyìnbó tó bá ń gba àwẹ̀ kíkú iṣẹ́ o. Torí ohun tójú ń rí nílùú òyìnbó pọ̀ tẹ́mi tá máa mú ẹ̀mí kúrò ńbẹ̀. Wàhálà wà nílùú òyìnbó pọ̀ fún ẹni tó wà nílùú òyìnbó pẹ̀lú àìjẹ pẹ̀lú àìmú dandan ni fún ó tún gbọ́dọ̀ lọ bí iṣẹ́. Ẹlòmíì ò ní wọlé ọ̀ǹtí aago 11 aago 12 alẹ́ ó tún máa jí láago 3 òru. Ló já sí pé ẹni tó bá máa gba àwẹ̀ la'allakum tattaqun lè fi bẹ̀rù ọlọ́run. So that ìwọ tó bá máa gba àwẹ̀ alẹ́dínà àmọ̀nú ó gbọ́dọ̀ máa kírun wa aqimu ssalat. Ibi tí mo ti lọ lẹ́lẹ́kejì nìyẹn. Wa aqimu ssalat. Mùsùlùmí ní ẹ́ lóòótọ́ ṣóyẹ òun jẹ́ Rashidi òun jẹ́ Rashida òun jẹ́ Saidi òun jẹ́ Sulaiman òun jẹ́ Muftau òun jẹ́ Shakiru gbogbo orúkọ tó bá ń kó lè máa jẹ́ tí ò bá ti máa kírun mùsùlùmí ní ẹ́ ò kì í ṣe mùmìnì. Hunalika fariqu bayna lil muslim wal mu'min. Ìyàtọ̀ wà láàrin mùsùlùmí àti mùmìnì o. Mùsùlùmí ló pọ̀ láyé mùmìnì kéré nínú ayé. Ọlọ́run ò wá pé mùsùlùmí pé gbogbo mùsùlùmí ní kó gba àwẹ̀. Mùmìnì lọ́lọ́run ní kó gba àwẹ̀ ló ṣe ní yá ayyuhalladhina amanu ẹni tó ní ìgbàgbọ́ sí mi ọlọ́run.
ìgbàgbọ́ sí kíni ìgbàgbọ́ sí kíni alladina yu'minuna bil ghaibi má gbọ́ o ó ní alladina yu'minuna bil ghaibi wa yuqimuna ssolata wa yutu zakata túgbọ́n tọ́lọ́run sọ ní Suratul Baqara Ọlọ́run tún fẹ́ júwe ẹni tó máa gba àwẹ̀ ẹni tó máa kírun ó ní pé alif lam mim Ọlọ́run ní alladina yu'minuna bil ghaibi ẹni tó ní ìgbàgbọ́ sí pé pẹ̀lú àìrí Ọlọ́run ó ní ìgbàgbọ́ sí gẹ́ìbì ohun tó pamọ́ nípa Ọlọ́run ó ní ìgbàgbọ́ sí ohun tó pamọ́ nípa Ọlọ́run alladina yu'minuna bil wa yuqimu ssolati tó wá ń kírun so that o gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú ìrun kíkí ìwọ tó o bá ti máa kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwẹ̀ bá dé tó bá ń gba àwẹ̀ tí bá sọ pé bóyá o ò ní ládá máa kí n discourage jẹ ṣùgbọ́n o ò sí nínú mùmìnì dẹ̀ lọ́lọ́run ní kó gba àwẹ̀ mùmìnì lọ́lọ́run ní kó gba àwẹ̀ torí pé alladina yu'minuna bil ghaibi ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú gaibi wa yuqimuna ssolata tó gbọ́dọ̀ máa kírun wa atu zakati ló já pé inú qawaidul ìsìláàmù tó bá ti ń tó bọ̀ lẹ́yìn ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa aqimu ssolata wa atu zakati ẹni tí zaka bá ti wọnú owó ẹ̀ mùmíní ló máa ń yan zaka nínú owó ẹ̀ gbà ló jẹ́ wá kan wa sawmu ramadan wọn náà òbí tí Ramadan wa ẹlẹ́kẹrin Ramadan wa o wa sọ́ọ̀mù Ramadan o gbọ́dọ̀ kọ́kọ́ kọjá lórí class 1 class 2 class 3 o gbọ́dọ̀ fò sí class 4 o gbọ́dọ̀ pé ibi ààwẹ̀ ni mùsùlùmí tiẹ̀ ti bẹ̀rẹ̀ o ìwọ kì í kírun ìwọ nígbàgbọ́ nínú Ọlọ́run ìwọ tó bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run tó bá ń gba ààwẹ̀ òun fi ebi para ẹni òun fi ebi para ẹni gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run alẹ́dínà yá ayúwà alẹ́dínà àmọ̀nù lọ́lọ́run pè pé kó gba àwẹ̀ kutiba alaykum siyam ọ̀ranyàn ní fún ìníkẹ́ ẹgbàá tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run ni torí pé gbogbo ohun tá à ń sọ yìí ẹni tó bá máa gba àwẹ̀ ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ láàárọ̀ ibà fíì kò gbọ́dọ̀ dáùtù ọ̀rọ̀ Ọlọ́run kò dẹ̀ gbọ́dọ̀ dáùtù kọ́tọ́ Ọlọ́run bá sọ fún wa nínú Kùránì kò gbọ́dọ̀ dáùtù nǹkan tí Ọlọ́run bá sọ fún wa nínú Kùránì kò gbọ́dọ̀ dáùtù ẹ̀ ṣe kò gbọ́dọ̀ dáùtù nǹkan tí Ọlọ́run bá sọ fún wa nínú Kùránì láàárọ̀ ibà fi kò gbọ́dọ̀ dáùtù ẹ̀ rárá sọ́ra inú Kùránì Ọlọ́run jẹ́ ká mọ̀ pé yá àyíwá ńlẹ̀ dínà àmọ́ ẹni tó bá máa gbààwẹ̀ o ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ sí Ọlọ́run màá pè é padà mọ́ àlórí program tẹ́gbọ́n ẹni ó gbọ́dọ̀ ẹni tó ní ìgbàgbọ́ sí Ọlọ́run so that kókó tí mo fẹ́ sọ ni pé gbogbo àwọn kèfèrí tó máa sọ pé àwẹ̀ ò kì í ṣọ̀ranyàn lóòótọ́ ni ò kò ń ṣọ̀ranyàn fẹ́ni tó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run kókó tí mo fẹ́ sọ nìyẹn o gbogbo àwọn kèfèrí tẹ̀ ń rí yẹn pé wọ́n à ń fi pípa ara yín ni ẹ má gba àwẹ̀ lóòótọ́ ni pé àwẹ̀ ò kì í ṣọ̀ranyàn fẹ́ni tí ò bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run so àti bá rí kèfèrí kan tó bá ní òun ò lè gbààwẹ̀ kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run torí kò gba Ọlọ́run ọba Allahu yẹn gbọ́ ìwọ tó bá rẹ̀ ti gba Ọlọ́run ọba Allahu yẹn gbọ́ kí ló fẹ́ máa gbààwẹ̀ fún Ọlọ́run ní kí gbogbo wa gbààwẹ̀ gbogbo akọ́lọ́ Ọlọ́run kó gbààwẹ̀ o gbogbo akọ́lọ́ Ọlọ́run ká gbààwẹ̀ ẹni tó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run yẹn nìkan Ọlọ́run kó gbààwẹ̀ ìdí ilé abẹ́ Ọlọ́run àwẹ̀ Ramadan náà tá à ń gbà àwa tá a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tá à ń gbà Ọlọ́run má ṣàlàyé gbà ní ìbàdà fún wa Ọlọ́run má dàlú wa láyà ó túmọ̀ sí pé ẹ dákun gbogbo àwọn tó bá tọ kámẹ́rà tó bá ní pé mùsùlùmí àwẹ̀ kì í ṣọ̀ranyàn àwẹ̀ fún mùsùlùmí tó ń ṣe mùmìnì gbọ́ mi yé o mùsùlùmí yàtọ̀ sí mùmìnì o mùmìnì Ọlọ́run ní kó gba àwẹ̀ o sọ tó bá rí Saidi àbí Sulaiman àbí Rashidi àbí Rashida àbí Muftau tó ń jẹun lọ́sàn-án àwẹ̀ má nítorí pé ó ń jẹ́ Muftau ó ń jẹun mùsùlùmí ni kò ń ṣe mùmìnì o ìjìyà ìwájú Ọlọ́run máa fi yẹ ìjẹ Ọlọ́run mọ̀kan tó máa ṣe fún nítọ̀hún ṣùgbọ́n àwẹ̀ tá à ń gbà yìí àwa mùmínì Ọlọ́run ní ká gba àwẹ̀ àwa bẹ̀ Ọlọ́run má dàlú wa láyà o Ọlọ́run túbọ̀ gbà lọ́wọ́ wa ní ìbádà o
Ọlọ́run tó bọ̀ gbà lọ́wọ́ nígbà dá o abẹ́ Ọlọ́run gbogbo àwọn àfáà tí wọ́n ń ṣe ìgbìyànjú nínú àwẹ̀ yìí látòrí bàbá wa Mudirul Markaz Sheikh Habibullah Adam Abdullahi Al-Aluri Ọlọ́run bá wà pẹ̀lú wọn ẹ̀mí gígùn àtàláfíà Ọlọ́run tó bàbá àyàndẹ́ fún bàbá Mudirul Markaz Ọlọ́run bá wà pẹ̀lú wọn à ń gbádùn bàbá Mudirul bá lọ́yẹ́ káwọn náà gbádùn ara wọn gbogbo àwọn àfáà náà tí wọ́n ń gbìyànjú fún wa nínú àwẹ̀ tá à ń ṣojú kòkòrò lára wọn ọlọ́mọṣẹ́lá bá wa dúró tí wọ́n bá gbàdúrà wọn bákan náà inú orí péèjì wa yìí ẹ dákun ẹ máa bá wa fọ́lù ẹ̀ púpọ̀ nú àwẹ̀ yìí torí pé oríṣiríṣi àwọn prógráàmù wà nílẹ̀ tí a máa gbé wá sórí ẹ̀ pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run 30 days of Ramadan òun ni a máa gbé programu àwọn àfà láti àwa old student Suliya Abiola 2003 set a máa gbé lecture wa lójoojúmọ́ àfà kọ̀ọ̀kan ní ọjọ́ kọ̀ọ̀kan fún 30 days ẹ rí pé àánú Ọlọ́run náà ni kí àwọn èèyàn kí a ti kó nílé ẹ̀kọ́ over 24 or 23 years báyìí 23 years tàti kó ní Markaz Suliya Abiola lélẹ̀ Ọlọ́run dẹ̀ ṣe ń kó wa jọ débi pé a ṣe ń ríra wa bára wa ṣe pẹ̀lú àjọṣepọ̀ títí di àsìkò yìí látara WhatsApp group so that in WhatsApp group yìí láti wá para láṣẹ pé àáfàá kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan kó máa ṣe wáàsí níjọ́ kọ̀ọ̀kan gbogbo wọn wá panupọ̀ pé kémi náà máa bá wọn gbé sórí péèjì mi so that gbogbo wa la máa rí prógámù àfáà kọ̀ọ̀kan ajútàtì lọ o ṣùgbọ́n gbogbo àwọn tọ́lọ́ bá kádàrá pé wáàsí kàn ẹ máa rí wọn lórí prógámù wa ó túmọ̀ sí pé inú àánú Ọlọ́run leléyìí náà torí gbogbo wa náà la mọ̀ pa lọ lè kéwú mélòó wa la lè kóra wa jọ látúrẹ́ra wa kójọ mọ́ àwọn ẹlòmíì gan-an ìtàn kò lè kéwú tí ìtọ́dún 5 ọdún 6 ọ̀hún ríra wọn kójọ mọ́ àmọ́ àánú Ọlọ́run ní pé sẹ́ẹ̀tì tiwa tájọ lọ lè kéwú tájọ ṣetán ní Suliya Abiola ní 2003 set Ọlọ́run ṣì ní ká máa ríra wa kójọ títí di ìsìn tàdẹ̀ tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn prógráàmù lọ́dọọdún so that Ramadan lecture táwa ń ṣe lọ́dún yìí náà gbogbo àná la máa pàdé ẹ̀ lórí péèjì mi inú oore tọ́lọ́run wá ṣe fún wa tá à ń dúpẹ́ nínú sẹ́ẹ̀tì wa yẹn ni pé for 23 years tá a ṣe tán báyìí 23 years la ṣe tán báyìí ni o wàláì àdúpẹ́ pé Ọlọ́run ò ní kí ẹnì kankan kú nu gbogbo wa kò tí ì sẹ́ni tó kú nu gbogbo sẹ́ẹ̀tì wa àtọkùnrin o àtobìnrin o kò sí ẹnì kankan tó kú nu gbogbo àwọn sẹ́ẹ̀tì wa àánú Ọlọ́run lélẹ̀ àfi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní fa amábìnrin mọ́tì rọ̀bíkà fa àdìs ẹ máa rí wáàsí àwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti di mọ́ọ̀mù o gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti di àyímọ̀ wọn ti di ìmọ̀ọ̀mù kódà ṣífù ìmọ̀ọ̀mù wà láàrin wọn láàrin ìwàjàre ṣífù ìmọ̀ọ̀mù àìmọ̀ ṣífù ìmọ̀ọ̀mù ìlú ó wà láàrin wa wàláì irú wáàsí tí mo gbé wá lánàá ń sìn bàbá wa ìmọ̀ọ̀mù Ìgbò Ìpàkó ní ìlú Gbóọrà ṣífù ìmọ̀ọ̀mù ni wọ́n bákan náà àtúrẹ́ ní tó yẹ pé odindi mọ́ṣáláṣí 3 ló jẹ́ ìmọ̀ọ̀mù lé lórí ṣífù ìmọ̀ọ̀mù dẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kódà ìmọ̀ọ̀mù Governor's House ó wà láàrin wa ìmọ̀ọ̀mù Governor's House ní Abẹ́òkúta ó wà láàrin wa àwọn ìmọ̀ọ̀mù wà láàrin wa kọ́lọ́ mọ́ṣáláṣí wà pẹ̀lú wa ẹ máa rí wáàsí wọn lójoojúmọ́ lórí péèjì wa bákan náà ìjọ Al-Izzat èyí tí Ọlọ́run ti ọwọ́ tiwa náà dá sílẹ̀ tí àáfàá wa Al-Imam Nuruddin Tejidini tí wọ́n jẹ́ chief imam ní mọ́ṣáláṣí náà àti àwọn àáfàá tó kù àáfàá wa Sheikh Adam Sheikh Abdul Hamid gbogbo àwọn àáfàá yìí ẹ máa gbádùn wọn náà lórí program wa pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run tí a ti ṣètò lẹ̀ fún Ramadan ẹ rí i pé lánàá tí wọ́n ń kí irun jímọ̀ a share sórí péèjì wa yìí náà a share sórí péèjì wa a máa rí ètò láti ìjọ Al-Izzat tí Ọlọ́run ti ọwọ́ tiwa náà dá sílẹ̀ pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run a máa rí oríṣiríṣi ètò lórí prógámù ìfẹ́ tẹ́ ní sí wa tẹ́ fi ń fọ́lò wa tẹ́ fi ń gbọ́ wa ẹ dákun gbogbo àwọn tá a bá ń gbé wa náà ẹ máa bá wa lò fẹ́yẹn pẹ̀lú wọn kẹ máa bá wa gbọ́ wọn ẹ máa bá wa share ẹ máa bá wa comment
kọ́lọ́ má ṣàlàyé wà pẹ̀lú wa kọ́lọ́ kó san wá lẹ́san kọ́lọ́ má fi lè ṣe àṣemọ fún wa kọ́lọ́ dẹ̀ gbà ní ìbádà ọlá wíbẹ̀ ìjẹ́bẹ̀ wájú ọlọ́run ọlá iná mahamuruhu isa arọ́dà ṣéyàn an yakula lahu kun fayakun fasubhana alladhi bihadi malakutu kulli shay'in wa ilayhi turja wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí a lọ darapọ̀ mọ́ bàbá wa mudirul markaz Sheikh Habibullah Adam Abdullahi Al-Khaluri ma'as salam wa ila liqa'i. Ó dàbọ̀.